Bismillahirrahmanirrahim. Bá mi gẹ́ẹ̀tì Turari Sandalwood láti kojú èyíkéyìí nínú ìṣòro tó bá òkú dojú kọ ẹ̀dá. Turari Sandalwood yìí ló máa tanná sí lóru Saturday tẹ́tí bọ́ sí Sunday. Wà wá láníyàn pé o fẹ́ gbàwẹ̀. Èso ni wàá kọ́kọ́ jẹ, tó bá jẹ èso kó mu omi lé lórí, o ti bọ́ sínú àwẹ̀ nìyẹn, kó dàníyàn lórí nǹkan tó bá ń fẹ́. Òun wọ́kọ ni, ó lẹ́ràn kórìíra ni, òun wá promotion lẹ́nu iṣẹ́ ni, òun wá ọmọ ni, òun wá owó ni, gbogbo nǹkan pátápátá abẹ́ la ilaha illallah ló wà. Ànábì Musa ń sọ fún Ọlọ́run ọba pé Ọlọ́run ọba fún mi ládùúrà tí màá máa ṣe, Ọlọ́run ní kó lọ máa ṣe la ilaha illallah. Ó tún padà lọ bá Ọlọ́run, Ànábì Musa alayhi salatu wasalam, ó ní Ọlọ́run tún fún mi ládùúrà tí màá máa ṣe, Ọlọ́run ní lọ tẹra mọ́ la ilaha illallah ọ̀sẹ̀. So gbogbo nǹkan tó dá láyé lọ́run tọ́lọ́run dá abẹ́ la ilaha illallah ló wà. Àdúrà tó tẹ̀sùn wọn ni hasbunallahu wa ni'mal wakil la ilaha illallah, bó ṣe máa wá wí nìyẹn. Hasbunallahu wa ni'mal wakil la ilaha illallah, wàá ṣe 1111, wàá dẹ̀ máa ṣe sàárà lójoojúmọ́. Ọjọ́ tó bá parí ẹ̀ tó bá pé ọjọ́ keje, ó lè pa nǹkan abẹ̀mí kó fi ṣe sàárà. Kò sí wàhálà, innamal a'mal binniyat, àníyàn ẹni kókó, not shirik. Pa nǹkan kó jẹ́ ń bẹ̀ kó fáwọn èèyàn kó o ṣe wòlímọ̀ àdúrà yìí. Èso ló máa fi gba àwẹ̀ yìí, èso náà ló máa fi ṣínu kó tó jẹun lé lórí. Sàárì èso ni wàá jẹ, ìṣínu èso ni wàá jẹ. Orúkọ náà tó wá fẹ́ wí hasbunallahu wa ni'mal wakil la ilaha illallah 1111, wàá dẹ̀ bẹ̀rẹ̀ ní òru Saturday mọ́júmọ́ Sunday, wàá ẹ̀ ti bọ́ sí Sunday. Òru Sunday ló máa ti bẹ̀rẹ̀, ṣe láàrin ọjọ́ méje fi dájú nǹkan. Bí isinilayi inshallah rahman inna li zata lillahi jami'a, Ọlọ́run ló ní gbogbo agbára, Ọlọ́run adùn ẹnu àdúrà tó lágbára ni. Àmọ́ síwájú kó tó ṣàdúrà yìí, kó tó ṣètò yìí, àbí tó bá ṣètò yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ gbìyànjú, gbogbo ẹ̀yin tẹ́ máa ń yọ zakat, tẹ́ máa ń ṣe sádàkọ̀, ájì ni, umura ni, gbogbo oríṣiríṣi àwọn ìtọrẹ àánú tẹ́ ń ṣe, ẹ máa gbégbá Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ máa gbégbá small but mighty. So bí àdúrà yẹn ṣe jẹ́ nìyẹn, ẹ ṣètọrẹ àánú fáwọn aláìní. Ọlọ́run mi kì í sábà kọ àwẹ̀ àti sàárà lé ẹrú mi lọ́wọ́. Ẹ dẹ̀ má gbàgbé láti gẹ́ẹ̀tì product wa méjèèjì yìí, all in one by Sheikh Afagba National Health, láti kojú èké nínú àìsàn tó bá òkú dojú kẹ̀dá. Àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, ó lọ́wọ́ ayé nú ni, ó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, spiritual àìsàn àti national àìsàn, ẹ fi kojú ẹ̀. 15,000 naira là ń ṣe promo ẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ báyìí 15,000. Àwọn èèyàn dẹ̀ ń lò wọ́n dúpẹ́ lórí èké nínú àìsàn, ó lọ́wọ́ ayé nú ni, diabetes ni, arthritis ni, èyíkéyìí nínú àìsàn, egbògi láti India àti láti China lápapọ̀ síbẹ̀. Ẹ WhatsApp wa lórí +2761295638. Ẹ dẹ̀ get transformer 1100 fún gbogbo ọkùnrin èyíkéyìí nínú àwọn àìsàn tó máa ń dojúkọ ọkùnrin tí ò kì í jẹ́ kọkùnrin perform dáadáa. 25,000 là ń ṣe +2761295638.